ìbò gómìnà ọ̀ṣun Omiṣore ń bínú o. ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kejìlá tí a wà yìí ní APC yóò ṣe ètò ìdìbò abẹ́lé wọn pámárì láti mọ ẹni tí wọn yóò fà kalẹ̀ láti du ipò gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ wọn. ọ̀pọ̀ èèyàn ló ti rò pé kínní náà kò ní ní wàhálà kankan nínú nígbà tó jẹ́ ẹgbẹ́ alátakò lásán ni wọ́n, àwọn kọ́ ni wọ́n wà níjọba. àmọ́ ọ̀rọ̀ náà ti bí ìgè ó bí àdùbí báyìí o. ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà, Iyìọlá Omiṣore, sì ti fa ìbínú yọ. ó ní bí ẹgbẹ́ òṣèlú náà, ìyẹn APC wọn, kò bá tètè tú ohun tí wọ́n dè ní ìdèkudè yìí láàrin ọjọ́ mẹ́ta péré, nǹkan yóò ṣe ẹgbẹ́ náà o. wọn yóò tẹ̀, wọn yóò fi àtẹ́tẹ́ dì í, ohun tí yóò sì kọlù wọn àwọn pàápàá ò ní lè sọ. ṣùgbọ́n ó jọ pé àwọn aṣáájú ẹgbẹ́ APC lọ́ṣun kò fẹ́ tú nǹkan tí wọ́n ti dè yí padà o. ó dàbí pé wọ́n fẹ́ gbé kinní náà kí wọ́n máa sáré lẹ́lẹ́ lọ ni, níbi tí ìjà gidi yóò sì ti dé nìyẹn. torí Omiṣore ń sọ pé òun ò ní gbà, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà ń sọ pé kí òjò pa ewé kókò bó bá lè yá kó ya. àmọ́ àwọn ọmọ Adégbòyèga Oyètọ́lá lọ́ṣun sọ pé kí ni yóò fìbejì ṣe? babaláwo tó ń lérí ìbejì sínú, kí ni yóò fìbejì ṣe ni? idà ń wó ilé ara ẹ̀, ó ní òun ń ba àkọ̀jẹ́. bí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ti rí ní ìpínlẹ̀ ọ̀ṣun báyìí nìyẹn. gbogbo èèyàn ló ti mọ̀ pé ọdún tó ń bọ̀ 2026 nínú oṣù kẹjọ ọdún náà ni wọn yóò dìbò láti yan gómìnà tuntun fún wọn níbẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ méjì, PDP àti APC náà ni gbogbo ayé fojú sí lára pé láàrin wọn ni gómìnà yóò ti jáde. ṣebí APC ló ń ṣèjọba tẹ́lẹ̀ nípasẹ̀ Adégbòyèga Oyètọ́lá, kí PDP tó jákiri náà gbà lọ́wọ́ wọn nípasẹ̀ Adémọ́lá Adélékè tó wà lórí àga. nípa bẹ́ẹ̀, ìgbàgbọ́ ni pé àwọn méjèèjì ni wọn yóò tún wàá kò bí wọ́n ti jọ ń ṣe lọ́jọ́ tó ti pẹ́. kódà nígbà tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá mú ẹgbẹ́ ADC dé, ọ̀pọ̀ èèyàn ló rò pé ọkùnrin náà kò lẹ́nu níbẹ̀ mọ́, pé bóyá lòun gan mọ̀ pé ẹ̀mọ́ ti kúrò níye tí wọ́n ń tà á tẹ́lẹ̀, nǹkan ti yàtọ̀ sí ìgbà tóun fúnra ẹ̀ ń ṣe olórí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun. lóòótọ́ lọkùnrin náà ń jà fitafita tó ń fẹ́ fi hàn wọ́n pé bó jẹ́ ọdún kan ní ọ̀gá kò ti jẹun gbẹ̀yìn, ìrìn fàárí ò ní tán lẹ́sẹ̀ o. àti pé kò sí bó ṣe lè rẹ ológbò tó tí kò ní lè ṣọdẹ èkúté ilé, òun yóò fi hàn wọ́n pé kò ní rẹ àgbà kọ́mọdé mọ́. ṣùgbọ́n kò jọ pé yóò rí nǹkan kan ṣe o. àwọn èèyàn ti kọ́ rò pé Oyètọ́lá fúnra ẹ̀ ni yóò gbé àpótí ni. àmọ́ lórí ìkànnì yìí làwa ti kọ́kọ́ sọ ọ́ pé yóò ṣòro kí Oyètọ́lá tó gbé àpótí gómìnà ọ̀ṣun, torí ohun tí Tinubu gbé lé e lọ́wọ́ pé kó mójútó, ìyẹn iléeṣẹ́ tó ti ń ṣe mínísítà lọ́wọ́lọ́wọ́ báyìí, owó tó wà níbẹ̀ tí wọn yóò rí níbẹ̀ ní ọdún kan ju gbogbo iye tí ìjọba ọ̀ṣun yóò rí láàrin ọdún 4 lọ. owó burúkú wà níbẹ̀ yẹn ó jàre. nídìí èyí, òun wá owó lọ, ó pàdé iyì lọ́nà. bí o bá rí owó náà tán kọ́, kí ló fẹ́ fi rà ju iyì lọ? àwa sọ nígbà náà pé Oyètọ́lá kò ní du ipò gómìnà lọ́ṣun. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yìí sì já sí. bí òun ti kéde pé òun kò jáde mọ́ yìí, bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ nínú òṣèlú fọ́nká, wọ́n sì bẹ̀rẹ̀ sí gbórí jáde pé àwọn làwọn yóò ṣe gómìnà lọ́ṣun. àwọn tí wọ́n kọ́ jáde ní Bọ́lá Oyèbámijí, Akin Ògúnbíyì, Dọ̀tun Babayẹmí, Benedict Alabi, Babájídé Ọmọwúrà, Kúnlé Adégòkè, Múlíkàtù Abíọ́lá Jímọ̀ àti Babátúndé Ọ̀rálùsì. àwọn wọ̀nyí ni wọ́n tètè jáde nígbàrà tí wọ́n ti gbọ́ pé Gbóyèga Oyètọ́lá kò ní dupò gómìnà ọ̀ṣun ní 2026. ṣùgbọ́n nínú gbogbo àwọn tí wọ́n jáde yìí, ẹnìkan ti wà níbẹ̀ tí gbogbo èèyàn ti fojú sí lára pé ọmọ Adégbóyèga Oyètọ́lá gan-an nìyẹn o. àti pé ó ṣeé ṣe kó jẹ́ ẹni tí gómìnà àná náà múra láti fi rọ́pò ara ẹ̀ nìyẹn. ìyẹn náà ni Bọ́lá Oyèbámijí. ní ti Bọ́lá yìí, kò sí tàbí ṣùgbọ́n kankan níbẹ̀ o. ojúlówó ọmọ Oyètọ́lá ni o. láti ọdún 2010 tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ti di gómìnà lọ́ṣun, lọkùnrin náà ti wà pẹ̀lú wọn. bẹ́ẹ̀ kó tó dìgbà náà ló ti ṣe iṣẹ́ ní báǹkì káàkiri. kí Arẹ́gbẹ́ tó mú un mọ́ra, ó sì wà nínú àwọn ọmọ Arẹ́gbẹ́ tí wọ́n bá adé ọ̀ṣun nígbà tó gbàjọba.
nígbàrà tó kọ́ dé ni Arẹ́gbẹ́ ti fi ṣe ọ̀gá iléeṣẹ́ olókòwò ìpínlẹ̀ Ọ̀ṣun. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló di kọmíṣánná fún ètò ìnáwó lọ́ṣun. nígbà tí Oyètọ́lá sì ń lọ ṣe gómìnà, ó mú Oyèbámijí dání, ó sì tún fi ṣe gómìnà fún ìnáwó, níbi tí àjọṣe náà sì tẹ́ Oyètọ́lá lọ́rùn dé nígbà tí kò wọlé gómìnà lẹ́ẹ̀kejì ní 2022 tí Tinubu sì fi ṣe mínísítà fún okòwò ìgbòkègbodò ojú omi ní 2023. níṣe ló tún mú Oyèbámijí dání, tó kọ́kọ́ fi ṣe olùdámọ̀ràn pàtàkì. lẹ́yìn náà ló sì fi ṣe olórí iléeṣẹ́ ńlá kan tí wọ́n ń pè ní National Inland Waterways Authority, ọ̀kan nínú àwọn iléeṣẹ́ tó wà lábẹ́ Oyètọ́lá ni. nídìí èyí, bí èèyàn pé Oyèbámijí ní ọmọ bíbí inú Oyètọ́lá, kò ṣe kinní kan, àjọṣe wọn ti le débi pé bí ọkùnrin náà bá ń ṣe gómìnà Ọ̀ṣun o, bí ìgbà pé Oyètọ́lá fúnra ẹ̀ náà ló wà níbẹ̀ ni. ohun tí gbogbo èèyàn sì ṣe rò pé òun ni wọ́n fẹ́ gbé adé náà kàlé lórí nìyẹn. àmọ́ lójijì ni ìyọlá Omiṣore gbẹ̀yìn yọ sí gbogbo wọn, tó sì ní òun fẹ́ du ipò gómìnà náà. Oyètọ́lá mọ̀ pé bí ikú bá ń sọ̀rọ̀, àrùn ò gbọ́dọ̀ gbin. ẹgbẹ́ ajá ń jó ni ajá ń jùrù. àwọn tí wọ́n ju òun lọ pàápàá kò gbọ́dọ̀ dúró níbi tí Omiṣore bá pàtẹ òṣèlú sí. kékeré kọ́ ni erin fi ju màálù lọ. nítorí bẹ́ẹ̀, nígbà tí Omiṣore jáde yìí, ṣèbáṣìbó bá Oyètọ́lá àti àwọn ọmọlẹ́yìn ẹ̀, gbogbo wọn sì kọ́ dákẹ́ lọ gbárí. nítorí pé Omiṣore ti pẹ́ nídìí òṣèlú tó sì ti jẹ́ olóore òun Oyètọ́lá, wọn ò tètè mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ ẹ̀ kà rárá. bẹ́ẹ̀ ni wọn ò lè sáré pariwo lé e lórí bí wọ́n ṣe fún Adémọ́lá Adélékè nígbà tí òun fẹ́ wọ inú ẹgbẹ́ wọn. nítorí ẹ̀ ni wọ́n ṣe lọ dúró de Omiṣore níbi tí ò ti dáa rárá. ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n ní kí wọ́n wá yẹ àwọn tí wọ́n fẹ́ díje lórúkọ APC yìí wò ni wọ́n ti dúró dé o. àwọn apàṣẹ ẹgbẹ́ APC ní Àbújá ni wọ́n gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje náà dìde, tí wọ́n sì ní kí wọ́n yẹ ẹnìkọ̀ọ̀kan wọn wò nínú àwọn tó fẹ́ díje yìí. àwọn tí wọ́n bá sì kún ojú òṣùwọ̀n nínú wọn náà ni kí wọ́n fà kalẹ̀ fáwọn, kí wọ́n lè jẹ́ kí wọ́n kópa nínú ìdìbò abẹ́lé tí yóò wáyé ní ọjọ́ Sátidé ọjọ́ 13 oṣù kejìlá yìí. orúkọ àwọn tí wọ́n bá mú ni wọn yóò fi ránṣẹ́ sí wọn. olóyè Ibinu ni wọ́n ní kó yẹ àwọn mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n fẹ́ kópa nínú ìdìbò abẹ́lé náà wò. ìyàlẹ́nu burúkú ló sì jẹ́ fún gbogbo èèyàn nígbà tí ìgbìmọ̀ náà wọ́gi lé orúkọ ẹni méje nínú wọn lẹ́ẹ̀kan, tí wọ́n wá fi àwọn méjì péré sílẹ̀. nínú àwọn méje tí wọ́n wọ́gi lé orúkọ wọn yìí, àwọn mẹ́ta kan wà níbẹ̀ tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nídìí ètò ìdìbò àti òṣèlú, tí wọ́n ti kópa nínú ìdìbò oríṣiríṣi tí wọ́n sì ti wọlé. nínú wọn ni ìyọlá Omiṣore yìí o, ẹni tó ti kópa nínú ìbò Ọ̀ṣun láìmọye ìgbà, tó ti ṣe igbákejì gómìnà, tó sì ti lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni Benedict Alabi tó ṣe igbákejì Oyètọ́lá yìí, àti Babájídé Ọmọwúrà rẹ̀ tó ti ṣe aṣòfin lẹ́kọ̀ọ́ tó sì ṣe l'Àbújá. wọ́n ní àwọn méjèèjì kùnà láti mú orúkọ àwọn onígbọ̀wọ́ wọn kan kalẹ̀ níjọba ìbílẹ̀ kan. àmọ́ wọ́n fi àwọn méjì tí wọn kò dupò kankan rí, tí wọn kò sì wọlé ìbò níbì kankan rí, Bọ́lá Oyèbámijí àti Múlíkàtù Abíọ́lá Jímọ̀. kíá ni wọ́n ti ṣètò tí wọ́n bẹ̀rẹ̀ sí fi orúkọ mùsùlùmí Bọ́lá pè é, bí wọ́n ti ṣe fún Oyètọ́lá àti Jackson Adélékè náà, kí àwọn ará Ọ̀ṣun lè nígbàgbọ́ pé mùsùlùmí òdodo ni. Munirudeen ni wọ́n ń pè é báyìí láti fi hàn pé ojúlówó mùsùlùmí ni. lọ́rọ̀ kan, àwọn Adégbóyèga Oyètọ́lá ti pa á, wọ́n ti kún un pé Oyèbámijí làwọn yóò gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fún lórúkọ APC, àfi tí kì í bá ṣe APC ló wọlé lókù. àmọ́ wọ́n mọ̀ pé bí irú àwọn Omiṣore bá jáde láti bá a dù ú, kò sí bí ọkùnrin náà yóò ṣe wọlé. bí Ọmọwúrà rẹ̀ tàbí Àlàbí tàbí Babáyẹmí àti Ògúnbíyì náà bá sì dúró ìjà, ìṣòro yóò wà fún Oyèbámijí yìí gan-an láti wọlé nínú ìbò abẹ́lé wọn. nítorí ẹ̀ làwọn Oyètọ́lá ṣe dọ́gbọ́n. Oyètọ́lá mọ̀ pé kò sí ohun tí òun lè ṣe sí kinní náà ju kí wọ́n bá òun gbégi lé Omiṣore lẹ́yìn ọrùn láti Àbújá lọ. ohun tó ṣe sáré tọ̀ wọ́n lọ l'Àbújá nìyẹn. níbẹ̀ náà ni wọ́n sì ti bá aré ọkùnrin náà lẹ́pa, tí wọ́n sì fi àwọn olùdíje míì bojú tí wọ́n ní wọn kò kún ojú òṣùwọ̀n tó ni. ẹni bá sì ti rí ohun táwọn ìgbìmọ̀ tó wá yẹ àwọn olùdíje náà wò ó ṣe, kò dìgbà tí wọ́n bá sọ fẹ́nikẹ́ni kó tó mọ̀ pé iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n wá ṣe. àti pé kò sí òótọ́ kankan nínú kìnní ọ̀hún, nítorí ohun tí wọ́n sọ pé àwọn méje tí wọ́n jákulẹ̀ yìí ṣe, gbogbo wọn náà ni wọ́n ṣe é o.
Omiṣore mọ ilé yìí nítorí ẹ̀ ló ṣe kó àwọn tó kù lẹ́yìn tí wọ́n gba ọ̀dọ̀ ìgbìmọ̀ kòtẹ́milọ́rùn tí wọ́n gbé dìde lórí ọ̀rọ̀ yìí lọ. Omiṣore kò fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ lọ́hùn-ún. Ó ní kò sí ẹni tí kò mọ̀ nínú àwọn pé Gbóyèga Oyètọ́lá ló wà nídìí ọ̀rọ̀ náà, pé òun ló fẹ́ fi ọmọọṣẹ́ ẹ̀dí gẹrẹwu sípò gómìnà Ọ̀ṣun. Ó ní eléyìí sì burú gan nítorí ìtumọ̀ ẹ̀ ni pé Oyètọ́lá ni yóò máa ṣèjọba lé àwọn ará Ọ̀ṣun lórí bó tiẹ̀ jẹ́ kì í ṣe òun ni wọ́n dìbò fún. Níbẹ̀ ni ọkùnrin náà sì ti fa ìbínú yọ. Ó ní lóòótọ́ òun mọ̀ pé alága ẹgbẹ́ APC lápapọ̀ Nentawe Yilwatda kò ní jẹ́ kí nǹkan dàrú lórí òun, pé yóò fagilé àyẹ̀wò tí ìgbìmọ̀ tí wọ́n gbé dìde l'Àbújá ní àwọn ṣe, nítorí alága ìgbìmọ̀ náà fúnra ẹ̀ Uzo sọ fóun pé àwọn kan ni wọ́n fi dandan lé e fún òun, pé àfi kí òun fagilé orúkọ òun Omiṣore àti àwọn òṣèlú ńlá bí Ọmọwúrà ẹ̀ kó lè jẹ́ Oyèbánjí ni yóò kù tí yóò du ipò náà. Omiṣore wá ní bí APC kò bá fẹ́ ìjákulẹ̀, tí wọn kò sì fẹ́ kí ọ̀tá yọ̀ wọ́n, tí wọn kò sì fẹ́ sọ ìbò Ọ̀ṣun nù, àfi kí wọ́n ṣe àtúnṣe sí ìwà ìrẹ́jẹ Oyètọ́lá yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ohun tó lè jẹ́ kí wọ́n ṣòwò kí wọ́n má rí èrè jẹ ni o. Ó ní olóṣèlú ńlá lòun àti àwọn míì nínú àwọn tí àwọn jọ díje yìí. Bẹ́ẹ̀ ni irú ọgbọ́n àrékérekè báyìí kì í ṣe èyí tó bò fún àwọn náà. Ète tí àwọn pàápàá mọ̀ dáadáa ni. Àmọ́ kì í wá ṣe irú àwọn ni wọn yóò ṣe bẹ́ẹ̀ fún, nítorí ìrẹ́jẹ tó hàn gbangba ni. Níbi tí ìrẹ́jẹ báyìí bá sì ti ṣẹlẹ̀, ẹgbẹ́ òṣèlú ọ̀hún kì í rójú, kó má ṣe pé wàhálà tí apá kò ní ká yóò ṣẹlẹ̀ sí APC Ọ̀ṣun. Bí Omiṣore ti ń fìbínú sọ nìyẹn. Àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Omiṣore ní bó ti máa rí ní bàbá àwọn ti sọ yẹn o. Wọ́n ní ìwà àìmoore gbáà ni wọ́n fẹ́ hù sí Omiṣore yìí, tí wọ́n bá sì ṣe bẹ́ẹ̀ gbogbo ara làwọn yóò fi jà láti gbẹ̀san. Àmọ́ àwọn tí wọ́n fẹ́ràn Oyètọ́lá náà ní oore kí ni ìpàṣẹdí o, pé oore wo ni Omiṣore ṣe tí kò tí ì gbẹ̀san yẹn. Wọ́n ní kó tó bá àwọn dá sí ìdìbò tó gbé Oyètọ́lá wọlé ní 2018 kò lè jáde ní Nàìjíríà nítorí ìjọba ìgbà náà ti gbẹ́sẹ̀ lé pásípọ̀tì ẹ̀. Wọ́n làwọn dá pásípọ̀tì ẹ̀ padà fún tó fi tún jáde tó ń wọlé. Àwọn sì fi ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ APC. Àwọn sì tún fi àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣe kọmíṣánná. Kí ló wá tún fẹ́ táwọn ò tí ì ṣe fún o? Ní báyìí ṣá, lóòótọ́ ni Omiṣore àti àwọn tó kù ti rojọ́ níwájú ìgbìmọ̀ kòtẹ́milọ́rùn. Síbẹ̀ ìgbìmọ̀ náà kò tí ì gbin pẹ́kẹ́ o. Kó má jẹ́ pé àwọn Omiṣore kò lẹ́ni nígbìmọ̀, torí béèyàn ò lẹ́ni nígbìmọ̀ tó bá ro ẹjọ́ àre ẹbí ní jẹ́ o. Ọjọ́ ìdìbò abẹ́lé primary APC ló sì kù sí dẹ̀dẹ̀ yìí. Síbẹ̀ wọn ò tí ì yanjú ọ̀rọ̀ náà. Inú sì ń bí Omiṣore. Àwọn alátakò ẹ̀ sì ní ìpinnu ẹgbẹ́ ni party decision. Kí ni yóò wá ṣẹlẹ̀ láàrin Omiṣore àti APC báyìí o? Àfi ká fọwọ́ lẹ́rán ká sì máa wòye. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ Iyọlá Omiṣore pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ẹ̀ APC yìí wò pẹ̀lú àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ àkókò yìí.